láti 2014 láti ń sọ ọ̀rọ̀ àwọn bandits ní ayé àwọn shibos girl. Ẹ mọ̀ pé area Bauchi Borno State ní kinní yẹn ti kọ́kọ́ ṣẹlẹ̀ tí a kò mọ̀ pé ó máa dé ọ̀dọ̀ àwọn Yorùbá náà. Ọ̀rọ̀ àwọn shibos girl ló mú èmi open page mi nígbà yẹn tí mo sọ ní Go for Gold Initiatives kó tó di pé mo change orúkọ ẹ̀ sí Faramade Alasoadura Initiative nígbà tí mọ́mì mi kú tán. God bless you Ìyábọ̀ Pamọ́lẹ́kúnjayé, ẹ bá mi share ètò yìí. Now ẹnikẹ́ni tó bá wá ní àná òní àti ọ̀la àti ọ̀túnla tó bá jẹ́ pé nǹkan tó ń dùn ún nípa ara ẹ̀, mi ò lówó, mo fẹ́ kọ́lé, mo fẹ́ ra lẹ̀ ni ó ń bá káàkiri tí ò sọ̀rọ̀ Nàìjíríà, irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kán sá fún. Tó bá jẹ́ speaker lórí ìkànnì ó yẹ kó o lè sọ̀rọ̀ nípa nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ adúláwọ̀, ní Yorùbá, ní Ọ̀yọ́ state tí a mọ̀. A lè rò pé kò kàn wá. Ṣebí Shibos girl 2020 and 2014 ni wọ́n kó àwọn ọmọ Shibos girl yẹn lọ nígbà yẹn. Àti rí nínú wọn dòní. Àwọn tó yẹ pé nínú wọn yẹ kó ti dé, kó ti wà ní yunifásitì, kó ti bímọ, kó ti ṣoríire káàkiri, wọ́n mú àwọn ọmọ yẹn, wọ́n bayé wọn jẹ́. Akígbe gbà yẹn, a sọ̀rọ̀. But tó bá ti jẹ́ pé mi tó jẹ́ speaker lórí ìkànnì tó jẹ́ pé mi nǹkan ti ẹnìkan, ìdílé mi, sọ́jà kan, iṣẹ́ mi, àwọn ọmọ mi, òun ló ń bá ká láti àná òní ìjẹta tó sọ̀rọ̀ nípa nǹkan tó wà ní Nàìjíríà tó ṣẹlẹ̀ ní Yorùbá tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá, ò kì í ṣèyàn dáadáa. Mi ò fẹ́ mọ̀ bó ṣe jẹ́. Mi ò fẹ́ mọ̀ bó ṣe jẹ́. Ní adúrú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀. Ó ń bọ̀ ni. Ó ń bọ̀. Ò mọ ibi tó máa já sí náà. Oríire local government la rí lónìí. Àmọ́ ibi tó ti lè ṣẹlẹ̀ sí lọ́la. Ṣé bọ́ ti ń wọnú churches, wọ́n ti ń wọnú mosque. Tó bá ṣàdédé bẹ́ sáàrin ọjà ńkọ́. Torí kò kàn ẹ́. Tó dẹ̀ wà lọ́jà mile 12. Tó rò pé àtàná ń gbé bọ̀. Tí àwọn bandits dẹ̀ ti darapọ̀ mọ́ta. Tí wọ́n ṣàdédé yìnbọn sókè pà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 
tàbí ní ọjà òkè àárín tàbí ní Èkó Ìdúmọ̀tà gangan ìgbà yẹn lẹ tó máa mọ̀ pó kàn yín. Mo rẹ́ lẹ́nu kó lórí burúkú kan tó ní ṣe ilé làbọ̀ sí mi oko báyìí ni wọ́n máa sọ. Yes, ilé làbọ̀ sí mi oko nítorí pé kí ni ẹnikẹ́ni tó bá wà ní ilẹ̀ àjèjì tó jẹ́ immigrant save ṣebí àwọn reform tí wọ́n wọlé yìí nítorí pé wọ́n kàn sẹ́ pé wọ́n máa cancel ILR gbogbo ọmọ Naija ẹ rush lọ síbẹ̀ ẹ lọ vote fún wọn. Nígbà tẹ́ vote fún wọn tán kí náà sọ wọ́n ní Nàìjíríà gangan náà sọ wọ́n ní àwọn Nàìjíríà pé ó yẹ kí wọ́n mú wọn kán tẹ̀ wọ́n pa kọ́ wá sọ wọ́n di toiletry tó fi ń nùdí. That is immigration for you. Kò sẹ́ni kankan tó fẹ́ràn àjèjì ní ìlú wọn. Àwa tá a wà ní United Kingdom ní USA tá a jẹ́ dúdú tá a kì í ṣọmọ bẹ̀ safe. Safe. Kíbi tó bá wà tó bá ti jẹ́ àjèjì safe. Bó ti wá nígbà ayé Noah ó ń bẹ nísìnyí o nígbà tí ayé Pharaoh let my people go Pharaoh let my people go ṣé kò ṣẹlẹ̀ ní Old Testament nìyẹn nígbà tó bí Jésù gangan pàápàá ní New Testament ó ń gbé sákíríkà kiri náà ni ọba tó mọ Ísírẹ́lì rí nígbà kan ọba tó mọ Jósẹ́fù rí nígbà kan ó lè pẹ̀yìndà kó má mọ̀yàn mọ́. Mo rántí 1996 wọ́n ṣe máa ń sọ fún wa ní Republic of Ireland tó bá réyàn dúdú wọ́n fẹ́ lè gbé kan máa lára ẹ̀ nítorí ńgbà yẹn wọn ò ráwọn èèyàn dúdú ò pọ̀ rárá bóyá gbogbo ìlú yẹn ní gbogbo Republic of Ireland bó ṣe tóbi tó nígbà yẹn 1996 1997 1995 bóyá náà ṣe rí èèyàn dúdú 20 wọ́n máa ń pọ́n wọn lé ni ṣùgbọ́n ń sìn kọ́ wọ́n ń sítọ́ sí wọn lára ni.
mo ní Nigerian mo ní British passport Irish ni mí American citizen ni mí British ni mí ṣé wọ́n bí ẹ síbí ni àwọn gan tá a bí síbí tá a bí ọmọ síbí tá a forí wọn sọlẹ̀ síbí a máa la ẹnu wa gbàṣàgbàṣíà ká máa fi sọ pé ilé làbọ̀ síbi oko kọ́ ilé làbọ̀ síbi oko ni ìyá ẹ wà nílé náà olókólóbò lójú ìyá ẹ wà nílé àbúrò ẹ wà nílé Yínká TNT olórí burúkú ọmọ òṣì ọmọ àdánù ìyá ẹ wà ń bẹ̀ so táwọn bandits bá lọ síbi tí ìyá ẹ wà tán fọ́yà ẹ lórí tán fáwọn àbúrò ẹ lórí etí ẹ di orí ẹ dàrú ni. Very self-centered people ló máa sọ pé ilé làbọ̀ sí mi oko kọ̀ọ̀kan pé ilé làbọ̀ sí mi oko kọ̀ ilé làbọ̀ sí mi oko ní ìwọ jókòó síbí o ti ní British passport ṣé bí náà bí ẹ sí ni the singular act tó wà nínú passport tó máa béèrè pé what is your place of birth ṣé o lè change yẹn ni Yínká ṣé o lè change yẹn ni ṣé o lè yọ place of birth ẹ kúrò ìyẹn náà fi máa mọ ibi kan náà bí ẹ sí náà anybody passport mi dà place of birth yẹ àwa tá a bímọ síbí tá a bímọ sí ìlú ìgan àṣẹ ni wa yamayama ilé sì ń wù wá lọ à ń lọ sílé ilé ń wù wá lọ ìwọ jókòó síbí ìṣọ̀pọ̀ o ti ní passport báyìí ẹnu ẹ jalajala ẹnu ẹ òfò yẹn kó máa fi sọ̀sọ́kúsọ kó máa fi sọ ìsọkúsọ pé ilé làbọ̀ sí mi oko kọ́ ilé làbọ̀ sí mi oko ní. Àwọn tó wà ní Nàìjíríà ṣé gbogbo wọn lè sá wá síbí? Gbogbo wọn ò lè sá wá síbí. We are over 200 million in Nigeria. United Kingdom igan tower they are about 43 million. Ṣé ibi tó ti jẹ́ 43 million ní 200 million máa sáwá tó máa gbà wá? Ibi tó ti ní kọ́ lọ̀ wá tútútú kọ́ ní kọ́ lọ̀ wá tútútú kọ́ fi wá ṣe toilet paper lẹ́nu ọjọ́ mẹ́ta iná sọ yẹn o. Ní ẹnu ọjọ́ mẹ́ta yìí just last week bí tó ṣì ń ṣe election. Ìwọ ọmọ ẹ olórí burúkú wá bọ́ síta onílé làbọ̀ sí mi oko náà rèé o ibẹ̀ náà ti ń pààyàn. Ilé làbọ̀ sí mi oko náà rèé o ibẹ̀ náà ti ń pààyàn. Ìyẹ́ òjò ẹ lójú ni. Àwọn gan tí ò léèyàn tí ò ní kankan ní Nàìjíríà ò ní kọ́sìn ò ní gbá ni. Nàìjíríà ṣì máa dáa. Nàìjíríà ṣì máa dáa. Mo wà lára àwọn tó bá ń sọ tẹ́tí pé má kọ́lé sí Nàìjíríà má ṣe kankan sí Nàìjíríà. Ibo ni gbogbo yín fẹ́ sá wá? Ṣé ìlú tó jẹ́ pé níbí gangan we are less than 50 million. Mo ní kí n sọ fún yín pé mo ti ń ṣe program ni mà esma. Mo ní tó jẹ́ pé ní gbogbo United Kingdom yìí wọn ò tí ì pé 60 million. Ṣé ibẹ̀ lẹ́yìn 200 million máa sá wá? Tí wọ́n tó jẹ́ speaker òṣì Yínká TNT ọmọ òfò ọmọ àdánù tó ní pé ilé làbọ̀ sí mi oko kọ́ ilé làbọ̀ sí omi oko ní ìtọ́ tí ń pààyàn ní òwò ẹ̀yin tẹ́ ní kọ́ máa lọ sí Nàìjíríà ẹ̀yin tẹ́ ní kọ́ bá rìtáyà tán kọ́ lọ jókòó sí Nàìjíríà ṣé nǹkan tẹ́ fẹ́ lọ máa fojú yín rí nìyí. United Kingdom bíi last week wọ́n sọ pé wọ́n dárúkọ Nigerians specifically ni wọ́n ní kọ́ mú Nigerians gbogbo àwọn ọmọ Nàìjíríà báyìí wọ́n ní are useless wọ́n ní kọ́ mú kọ́ lọ̀ wá tútútú kọ́ sọ wá di toilet paper kọ́ máa fi wá nùdí. Ṣé ẹ rò pé wọ́n fẹ́ràn èèyàn kankan ni? Ẹ rò pé wọ́n fẹ́ràn African country kankan ní anywhere ni? Lórí passport yẹ Yínká TNT ṣé ibẹ̀ ní place of birth yẹ tó bá ní kó sọ place of birth yẹ lónìí gbogbo form tá à ń fill nílùú ìpátá lórí place of birth kọ́ lè bá àmọ́ bí tó máa fi ẹ́ sí ni. Ìwọ tó ò bímọ sílùú yìí àwọn tó wá bímọ sílùú yìí kí ni kan ṣe ẹlẹ́nu gbàsí tí ọkọ ti dí ìfun ẹ̀ kàkà kó sọ kó empathize pẹ̀lú àwọn tí wọ́n mú irú tí ṣàtọ̀nà bẹ́rí ẹ̀yẹn má sì ṣàtọ̀nà bẹ́rí ẹ̀yẹn kó gbàdúrà fáwọn àwọn òbí ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ká gbàdúrà ká má rogun ní Nàìjíríà mọ́ oní ẹni tó bá fẹ́ lọ lé at their own risk ni o. Ó bá wù yín kẹ́ jókòó sílẹ̀ ìlú onílùú pa. Nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ nínú Bible níjọ́ kìíní àná tí Joseph tó kó gbogbo family ẹ̀ pátá àti every member of his family tó kó wọn wá sí Egypt. Nígbà tí wọ́n kú tán táwọn Egyptians ní kó kúrò nílùú àwọn tó fìyà jẹ wọ́n
tó sọ wọ́n dẹrú ṣé wọn ò gba ilẹ̀ ìlérí wọn lọ? Wọ́n kúkú gba ilẹ̀ ìlérí wọn lọ lẹ́yìn ìgbà tá a rí yẹn tán nínú Bible ní New Testament gan pàápàá ìgbà tó tún bí Jésù wọ́n tún sáyìlà yìí lọ káàkiri ni. Tó bá ti jẹ́ pé African ni ẹ́ especially tó bí ẹ sí Nàìjíríà bá a ṣe máa tún Nàìjíríà ṣe spiritually, economically, financially, physically and morally òun ló yẹ ká máa sọ lórí ìkànnì yìí. Kò ṣe pé ká sọ gbogbo ọmọ Nàìjíríà dólè kọ́ la máa jí owó tàbí ká sọ wọ́n irú Yínká TNT ó wà lára àwọn tó sọ àwọn ọmọ Nàìjíríà di bandits now tó sọ wọ́n di bandits tó yẹ pé wọ́n ní kọ́wọ́ lọ kidnap èèyàn kọ́ gba ransom ńgbọ́ bá gba ransom pípọ̀ rẹpẹtẹ wọ́n kóra wọn lọ sí embassy wọ́n náà fẹ́ gba visa láti get out of the country. Irú nǹkan tó ń sọ lẹ́nu Yínká TNT òun ló mú àwọn ọmọ Nigerians kọ́ di bandits. Ìyá ẹ wà Nàìjíríà àbúrò ẹ wà Nàìjíríà ó rí wọn mú gẹ́gẹ́ bí orúkọ ẹ tó jẹ́ tẹnitẹni. Àwọn ọmọ tiẹ̀ nìkan ló kó wá sílùú òyìnbó náà. Àwọn ọmọ tiẹ̀ nìkan ló kó wá sílùú òyìnbó ṣojọ́ lọ́hùn ni. Àwọn ọmọ tó kó wá láti Nàìjíríà àwọn ló burú jù nílùú yìí. Kì í ṣe àwọn ọmọ tán bí síbí. Àwọn ọmọ tó kó wá láti Nàìjíríà sílùú yìí àwọn ló ba yé àwọn ọmọ tàbí síbí yìí jẹ́. Ẹ lọ wò wọ́n ní Acne níbi tí Yínká TNT ń gbé. Ẹ lọ wò wọ́n ní Pepcam. Ẹ lọ wò wọ́n ní Lusham. Níbi táwọn dúdú pọ̀ sí. Ẹ rí pé ibẹ̀ àwọn ọmọ tó kó wá láti Nàìjíríà ló ń ba yé àwọn ọmọ tó wà níbí jẹ́. Gbogbo yín ni mo rí látòkè dé sàlẹ̀. Inú Yínká TNT ló ń bí mi ẹ mọ̀ pé tó bá ti sọ̀rọ̀ kan tí yóò bá tèmi mu báyìí máa jáde fún ni. Òní ẹ ilé làbọ̀ sí mi oko kọ́ ilé làbọ̀ sí mi oko ní jókòó síbí ṣebí bí náà bí ẹ sí. Ẹni tó ṣàjà 2 years ago ló gba British passport àwọn táwa ti gbà látọdún gbọgbọrọ ńkọ́. Ilé báyìí òun làbọ̀ sí mi oko. Èmi tẹ́ ń wò yìí mi ní ìyá mi ní bàbá mọ́ Nàìjíríà ṣùgbọ́n mo lẹ́bí tí mo fẹ́ràn mo lára. Mo dẹ̀ ń gbàdúrà kí Nàìjíríà dáa. Tí oríire local government ló dí àmọ́bí tó máa lọ lọ́la ṣebí Èkìtì ni wọ́n Èkìtì láti January náà ti bẹ̀rẹ̀ sí ní attack Èkìtì state. Nígbà tó yá wọ́n fò sí Ondo state wọ́n fò sínú Àkúrẹ́ gangan. Ẹ rí i pé target àwọn ará bí yìí òun ni Yorùbás and the reason why because we are very intelligent. Agbọ́n a ní ọgbọ́n a ní ìmọ̀ Ọlọ́run ló fún wa. Òun ni wọ́n ṣe attack wa wípé tó bá ba yí àwọn ọmọ Yorùbá jẹ́ wọn ò ní lè gbìn wọn ò ní lè sọ̀rọ̀ wọn ò ní lè ṣe nǹkan kan. Ṣùgbọ́n irú Yínká TNT tó ní platform ó dẹ̀ ń fi platform ẹ̀ ba yí àwọn ọmọ Yorùbá jẹ́. As an individual ó ń ba yí àwọn ọmọ Yorùbá jẹ́ ó ń ba family unit jẹ́. Ó ní kí ọkọ kó máa fẹ́ ìyá ẹ̀ kí ìyá ìyàwó kó máa fẹ́ ọkọ ó ń ba yé wọn jẹ́ bandit ni ẹ́. The bandits that are coming from other countries like the Niger Republic and whatsoever, Mali and Morocco or wherever they are coming from, and they are infiltrating themselves into Nigeria, they are equally destroying Yorubas. Ẹ wo nǹkan tó ṣe ní oríire local government tí wọ́n kó àwọn ọmọ yẹn wọ́n kọ́kọ́ yìnbọn fún gbogbo wọn náà. Wọ́n wá kó àwọn ọmọ bíi 50 àti teachers wọ́n kó wọn wọnú igbó ẹ dẹ̀ mú ọkùnrin tó wà láàrin wọn mass teacher ẹ sọ lọ́wọ́ ẹ fi nǹkan dì lójú ẹ dẹ̀ gé orí ẹ̀. Níwájú àwọn ọmọ yẹn ni wọ́n ti ṣe. Ṣé àwọn ọmọ tó kó wọnú igbó yẹn Elizabeth Adeola Oshodi how are you Elizabeth Abidoye Ekale ṣé àwọn ọmọ tí wọ́n witness irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé wọn ò ní suffer from PTSD ní gbogbo ilé ayé wọn? Ṣé wọn ò ní suffer? Monica Muri how are you? Ṣé wọn ò ní suffer? Ilé làbọ̀ sí mi oko. Má rò pé nítorí pé o wà nílùú òyìnbó you are immune. Nílùú òyìnbó àwọn Reform Party ní United Kingdom yìí wọ́n ní kán mú gbogbo àwọn Nigerians kán mú wọn kán lọ̀ wọ́n kán sọ wọ́n di toilet paper kán máa fi dí ìhò. Ó kàn lè pẹ́ ni
ó lè pẹ́ kì í ṣe pé bóyá mo wà pessimistic ó lè pẹ́ ohun tó ṣẹlẹ̀ ní ìlú Egypt níjọ́ wọn ni ó lè ṣẹlẹ̀ ní United Kingdom ó lè ṣẹlẹ̀ ní America ebo ti ṣẹlẹ̀ ní Nàìjíríà rí táwa náà sọ pé Ghana must go ta lé gbogbo àwọn Ghana lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mo rí pé àwọn Ghanaians gan pàápàá wọ́n ní kí gbogbo ọmọ South Africa kán kúrò ní ìlú wọn ṣé ẹ rí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí pé àwọn South Africans náà ti dìde sí gbogbo dúdú tó bá ní shop tán ní pé kán máa tì í or else àwọn máa destroy business wọn ó wà online now kí lẹ fojú yín rí ó di dandan ká padà sílé ilé òun ni àbọ̀sími oko nǹkan tó sọ pé ilé làbọ̀sími oko kọ́ ilé làbọ̀sími oko jókòó síbí wo ẹnu ẹ̀ lájọ wà yẹn ṣé wọn ń ṣèyàn léṣe ń bí ni ṣé wọn ń ṣe ẹlẹ́yàmẹ̀yà ń bí ni wọn ń para wọn ń bí ni ó lè má tó Africa wọ́n ń ṣe stylishly náà fi ń ṣe ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo yín pátápátá. Let us create awareness that the Yoruba community, both home and abroad, that we are not safe. We want to come back to Nigeria. I want to go back to Nigeria. I want to live a comfortable life in Nigeria. Not that I'm not comfortable here. I am. But ibi táwọn èèyàn bá wà, ibi tó bá ṣe pé tiẹ̀ ni tiẹ̀. Nigeria ò lè máa béèrè mi lè fẹ́ form ní Nigeria sí kó máa béèrè plate of birth lọ́wọ́ mi wọ́n máa béèrè local government mẹ́nẹ́ state of origin no máa béèrè but ní ibi báyìí kò sí form tó fẹ́ fill láyé wá béèrè place of birth yẹ ò bá ní 10 British passport kó papọ̀ báyìí ìfẹ́ kó jẹ́ pé British passport ó ló fi ṣe aṣọ tó ń tẹ́ sórí bẹ́ẹ̀dì yẹ tó bá bí ẹ síbí wọn bí ẹ síbí nìyẹn lọ tó bá ṣẹ̀ wọ́n gba ìwé wọn lọ́wọ́ ẹ rí Sọjí ní indefinite leave to remain ní country now Sọjí ọlọ́wọ́ gbọgbọrọ he's got indefinite leave to remain in this country but because ipe ó ti lọ sẹ́wọ̀n rí wọ́n deny ẹ̀ ní British passport wọ́n tún náà fẹ́ deport ẹ̀ ìwọ tó bá gbé pálí dání tó rò pé ó ti ní pálí ìlú kan lọ ṣẹ̀ṣẹ̀ kan lọ jalè lọ rape ṣe ẹ̀ṣẹ̀ kan tó máa fi lọ sí ẹ̀wọ̀n tí wọn ò ní bá gba pálí yẹn lọ́wọ́ ẹ̀ bó ṣe rí nìyẹn náà tí ọmọ Ẹlẹ́dùgbàsẹ̀ kò rórí rárá I wonder how you pass your nursing Nika you have no brain in your head àwọn kan wá ń sọ pé ilé làbọ̀ síbi oko ṣé nǹkan tẹ́ fẹ́ lọ bá ń lé nìyẹn ilé á ti dáa àáfàdúrà tó Ọlọ́run á ti bá wa ṣẹ́gun àwọn bandits bíi tiẹ̀ a máa lọ sílé a máa lọ a máa bọ̀ ni torí pé kí ni àyùn lọ àyùn bọ̀ báyìí lọ wọ́n yẹnu ó dàbí pé mo rẹ́gbọ́n mi Erelu bí ìsìnlẹ̀ kan àwọn tún sunkún ni Erelu ti ṣe program lọ́dọ̀ Nigeria Style lọ́dọ̀ Àjọkẹ́ wọ́n ti sunkún ẹ̀mí wọ́n ti fẹ́ bọ́ ń bẹ̀ Oríyọmí Hamzat náà ó ti ṣe program ó ti sunkún gbogbo ikùn mú ẹ̀ ọ̀tún ó ti yọ sósì ń bẹ̀ ṣé tá bá wá kúrò Nàìjíríà yẹn ló máa tó Nàìjíríà ó mọye tó fi ń kúrò Nàìjíríà ní Yínká ṣebí ìwọ náà ló sọ wọ́n di bandit ìwọ ló sọ wọ́n dolè ẹ̀yin náà lẹ bẹ̀rẹ̀ sí ní jẹ́ kó máa gbéyàn kó máa jíyàn pa kó máa lọ bèrè ransom lọ́wọ́ èèyàn ẹ̀yin náà ni kó máa bèrè ransom lọ́wọ́ èèyàn kó lè fi travel nígbà tí gbogbo wọn bá ti tán ti kó sáṣọ tán ti gba ransom tán àní mọ̀ bí wọ́n ṣe rí náà tán ti gba visa tán ti ṣe gbogbo ẹ̀ tán ti bá wọn ṣe visa ìbá à ń rí wọn lórí ìkànnì náà ni wọ́n bá ti wá débi tán wọ́n máa ṣe pé àwọn òun ṣe àwọn ò kì í ṣe kìnnì kan Yínká lọ má sọ̀rọ̀ Nàìjíríà mọ́ ọ̀rọ̀ okú àtòbú ẹ yẹn ni kò máa sọ torí pé ẹlẹ́nu gbàsíà ọmọ òṣì ọmọ olórí burúkú ni ẹ ẹni àìjírí ẹni àìjíkò ẹni àìjírí ẹni àìjíkò téèyàn bá wá lọ sí téèyàn bá wà nílùú òyìnbó ṣé kì í ṣe pé kò ń jáde ni kò ń travel káàkiri àníkà for Nigeria mọ́ with awareness and sensitization
oníkàwọn tó jókòó síbi kan dúró síbi pa o àwọn tó wà Nàìjíríà ẹ lọ ta gbogbo property yìí kẹ́ máa bọ̀ ń bí ibi gangan we are not 60 million nígbà tí 200 million bá yalu bí ogun náà kọ́ nìyẹn àní kẹ́ má wá o but nǹkan tí mò ń sọ ni pé àwa tá a fẹ́ lọ láti bí tá a fẹ́ lọ relocate sí Nàìjíríà tá a fẹ́ máa gbé bí don't discourage us ìwọ tó ń sọ̀rọ̀ yẹn oníyàwó lábúrò ọkùnrin tó bí àwọn ọmọ ẹ fún ó wà ní Nàìjíríà èmi ò níyàá mi ní bàbá mọ̀ ní Nàìjíríà irú àwa yìí ló yẹ ká máa sẹ́ pé ẹ má lọ lé but mi ò ní sọ láíláí nítorí pé kí ni ilé làbọ̀ sinmi oko mo mọ̀ tí bá lọ sí Nàìjíríà mo mọ̀ bí mo ṣe máa ń feel mo mọ̀ bí mo ṣe tínú mi ṣe máa ń dùn táyọ̀ mi ṣe máa ń kún mo láwọn ọ̀rẹ́ síbẹ̀ tí mi ò tiẹ̀ ní family kó jẹ́ ọ̀rẹ́ lásán mo mọ̀ bí wọ́n ṣe máa ń tapachijọ́ ń ṣe ra wa talk less ẹ̀yin tẹ́ ní family sọ́hùn mo mí tẹ́ ti níyà tàbí bàbá sọ́hùn àwọn àbúrò mi wà ń bẹ̀ náà ẹni tó kàn ló mọ̀ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ọ̀rọ̀ tó sọ yẹn kò ń ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé ó yẹ kó máa gbọ́ lẹ́nu ẹni tó bá ṣe nursing tó jẹ́ pé the spirit of empathy òun náà gbìn sínú wa with the nursing profession and what is empathy ni pé kó gbé ra ẹ sínú shoes ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí ṣùgbọ́n ọmọ ẹlẹ́nu bàṣíà yìí ó wà lára àwọn tó ń ba ayé jẹ́. I encourage and I implore all speakers ẹ jọ̀ọ́ ẹ gbọ́rọ̀ family yín ti sẹ́gbẹ̀ẹ́ kan talk about Nigeria látòní síbi ọjọ́ mẹ́ta ìgbà yẹn lẹ tó máa mọ̀ pé you are not self-centered ẹni tó bá wà self-centered thank you for the start guru the boy guru boy is true sayer ẹni tó bá ń sọ̀rọ̀ ara ẹ̀ ní time tá a wà yìí kò ń ṣe èèyàn tó jẹ́ kéèyàn máa súnmọ́ ṣùgbọ́n Nigeria ibẹ̀ láti ṣoríire ká tó lè move out of the place now táwọn bandits bá ti kó wa lọ ńgbà tá a wà kékeré ńkọ́ ṣé àráyè lè ṣe nǹkan tí gbogbo nǹkan tá à ń ṣe yìí a lè ráyè ṣe náà ìlú wa ní Nàìjíríà ilé wa ní ibi tá a ti ṣẹ̀ wá nìyẹn Yorùbá gan sọ pé odò tó bá gbàgbé orísun òun náà máa gbẹ ni gbogbo èyí tẹ́ wà nílùú òyìnbó ibikíbi tẹ́ wà bá jẹ́ Saudi lẹ́wà tẹ́ṣà ti wà outside Nigeria tó ibi tó jẹ́ Benin Republic bẹ́yẹn níbẹ̀ yẹn ni we must ensure that Nigeria should be sanitized. Nigeria will be great one day. Àwọn kan ló sacrifice fúnlẹ̀ ibi tẹ́yìn wá jókòó sí yìí náà. Tó sọ fún yín pé bó ṣe dùn ní United Kingdom ní about 100 years ago. Ṣé bó ṣe dùn ní United Kingdom about 150 years ago lélẹ́yìn? Ṣé bí America ṣe dùn about 200 years 150 years ago lélẹ́yìn ni? Ṣé bí Republic of Ireland bó ṣe dùn about 120 years ago? Àwọn kan ló sacrifice now. Hello, ma. Yes, ma. Okay, ma. Okay, ẹ jẹ́ n gbé yín sí speaker. Hello, ma. Ó yá, wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀. Ó yá sọ̀rọ̀, ma. Bóyá náà. Mo kàn fẹ́ sẹ́kọ̀ndì nǹkan tó sọ ń sìn. Ní pé nǹkan tí mo sọ lórí ètò Naija Lifestyle lọ́dọ̀ Àjọkẹ́ òun náà ni pé kí gbogbo wa ká ṣera wa lọ́kàn ká tiẹ̀ gbé ẹjọ́ ẹlẹ́jọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ká bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè yìí. Mi ò mọ bí gbogbo wa ṣe ń rò ó but n tó bá ní nínú jẹ́ ni kì í ṣẹ̀rù nìkan ló dá báyọ̀ bí ò ṣe wípé wọ́n ba ilé wa jẹ́ bí àkọ́ bí ó dàbí àdá tó ń ba àkó ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ó ń ṣẹlẹ̀ sí wa ní Nàìjíríà. Mo dé láti ibi iṣẹ́ mo ṣe oúnjẹ mo fẹ́ máa jẹun ni mo ti oúnjẹ mi ni mo gbé síbí mi lè jẹ oúnjẹ mi nìyí mi ò lè jẹ. Ilé ìjẹ oúnjẹ yẹn mo sọ wípé ìgbà tá a ṣe Yorùbá nation lọ́dún yẹn lọ́hùn tí ò bá ṣe ojú kòkòrò mọ́tara ẹni nìkan èmi mo fẹ́ kó gbọ́ tèmi mo fẹ́ kó gbọ́ tẹlòmíì tá a fi bà gbogbo ẹ̀ jẹ́ bóyá àbábàbára wa ń bi tá a wà lénìí ìmọ̀wò ìṣọ̀kan inú níbí ni ti pọ̀ jù láàrin wa òun la fi fọwọ́ aago wa sẹ́yìn kò sẹ́ni tí ò ṣàìmọ̀ wípé àwọn ìjọba lọ́wọ́ nínú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí they are
wọ́n wà nú ẹ̀, àwọn gan ló ń sponsor, àwọn gan ló da gbogbo ẹ̀rú because báwo lórílẹ̀‐èdè ṣe máa wẹ̀ ẹ́ wo Burkina Faso kékeré níbẹ̀ yẹn àwọn náà lé àwọn báńdíìtì yìí kúrò nílùú wọn gbogbo àwọn afẹ̀mí ẹni ṣòfò fún ara wọn ni wọ́n lé wọn jáde láì lọ bẹ ìlú kankan láti wá ràn wọ́n lọ́wọ́ ọtí ńgbà tí ìlú tiwa tó jẹ́ pé àwa gangan àwa the so-called government ló wà behind them and that is why tí wọ́n fi lè ṣe anything nípẹ̀ and Ṣèyí Mákindé tó ń promise 7 and 8 ṣe bí kí ló fẹ́ dá ṣe tí Tinubu tí ò bá fọwọ́ sí wípé kọ́ ṣe ABC tí wọ́n bá mú yàn the only thing tó máa ṣe náà ni pé kí ìjọba máa sọ pé àwọn bá wọn kẹ́dùn àwọn á ṣe gudugudu méje wo náà ń ṣe ìgbà tí ọ̀gàngán ní ọjọ́ kìíní àná bó ṣe sọ pé àwọn máa ṣe yàyà mẹ́fà nìyẹn ṣé àwọn báńdíìtì ò padà lọ sí ìgàngán lọ máa pa wọ́n padà bẹ́ẹ̀ kí ni wọ́n ṣe sí nothing yes àwọn gọ́ọ̀mẹ̀ntì wa gangan ló wà behind bí wọ́n ṣe ń pa wọ́n ṣe ń pa àwọn èèyàn tó ń pa àwọn èèyàn ní ẹrú ṣe báwọn ló oh please God àwọn ló kó because ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ò tiẹ̀ I'm too emotional to be honest with you. ẹ máa ń wá emotional à ń gbọ́ nǹkan tẹ̀ ń sọ. I can't even sleep you know àwọn ìjọba wa la máa bí àwọn náà wà bí àwọn gan náà ń pa àwọn èèyàn as simple as ABC let's call a spade a spade because báwo ni àwọn kan ṣe máa lágbára lórílẹ̀‐èdè ju ìjọba orílẹ̀‐èdè lọ. It's all because ìjọba ò lè wá sọ fún wa pé àwọn ọmọ kankan tó ń ṣẹlẹ̀ ní pé of course they are aware of it. They know about it. Wọ́n mọ ibi tí wọ́n wà. Àwọn ló ń gbówó fún wọn. Owó tó yẹ kí mẹ̀kúnnù fi jẹ àwọn ló ń gbé fún wọn. Àwọn ló pè wọ́n wá àti dá wọn padà. Ṣebí torí ìjọba Jonathan náà ṣe gbogbo òṣì náà ṣe bẹ̀rẹ̀ wàhálà yìí nígbà yẹn lọ́hùn. Okay ìgbà títọ́wọ́ wọn ti tẹ nǹkan tí wọ́n fẹ́ ṣé wọn ò lè dá wọn padà wọn ò lè padà mọ́. So wà lọ́wọ́ ìjọba wa tí ìjọba wa ò bá ti ṣe nǹkan kan nípẹ̀ kò sí nǹkan kan bó ṣe máa lọ nìyẹn ìjọba ni kí gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí social media tá à ń dá sọ̀rọ̀ lọ́rọ̀ ká wa lára ju orílẹ̀-èdè wa lọ this time around ìṣe ló yẹ ká gbé gbogbo òṣìwọ̀n yẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan ká fèsì ìjọba ká sọ fún wọn wípé ìdìbò 2027 yẹn tí gbogbo wọn tó múra kankan sí ó pẹ́ náà Ṣèyí Mákindé tó ṣe 2 term tó tún fẹ́ di president nígbà tó yẹ kí wọ́n tẹ̀ wá bí ìlú ṣe máa tùbà bó ṣe máa tùṣẹ́ ibẹ̀ náà bí wá sí ibẹ̀ láti dàgbà ibẹ̀ láti grow up ká tó lọ́ọ́ lu òyìn ká tó wá síbi tá a wà yìí. ẹjọ́ mà kí gbogbo nǹkan báyìí àríwú ẹ̀ rí. ẹjọ́ mà àwọn spíkà kan wà tó ń discourage pé àwa tá a fẹ́ lọ ilé tán ní pé ilé làbọ̀ sí mi oko kọ́ ilé làbọ̀ sí mi oko ni ṣé yẹn ló yẹ ká máa sọ ní táìmù yìí. ẹ wò ó ṣe rí ọpọlọ ẹlòmíì ti dorí kodò tọpọlọ ẹlòmíì bá dẹ̀ wà látẹlẹsẹ̀ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ káwa fèsì ibi táwa ń lọ o ẹ fa àwọn ọlọ́pọlọ yíyòrò tí wọ́n bá sọ nǹkan mi ẹ fi wọ́n lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ yẹn ò kàn wá ẹ jẹ́ ká fèsì ìjọba ń titi wa kí gbogbo wa by now mo expect pé kí gbogbo ìlú lọ́lọ́kan ìjọ̀kan àwọn teachers gbogbo schools by now kí wọ́n tiẹ̀ support ara wọn kán ti máa kí rally ti máa lọ left right center kọ́ máa dìbò kọ́ sọ pé àwọn ò ní jáde lọ dìbò fún anybody in 2027 but they are still campaigning kò sí solidarity kankan mọ́ kò sí anything ẹ wò ó ẹ jẹ́ ká múra sí o mo fi àsìkò ibẹ̀ gbogbo ẹ̀yin speakers o ẹ̀yin tẹ́ ẹ ní voice ẹ̀yin tẹ́ ẹ lè sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ lè wí ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wọ́n lára àwọn speakers yìí náà la máa support àwọn politicians wọ̀nyẹn what are they doing that we are supporting them àwọn èèyàn ò lè fẹ́ wọn ò lè sùn wọn ò lè sùn kán di ojú wọn láti sùn àwọn ọmọ ọlọ́mọ ẹ wo àwọn ọmọ tí wọ́n pa tán bẹ́ máa yẹn lórí níṣojú wọn trauma títí ayérayé ni psychological trauma ni for life for them. Báwo làwọn ọmọ yẹn ṣe fẹ́ báwo náà ṣe fẹ́ make a life sí all the time kò síbi tí kò síbi tó máa dé lọ́jọ́ ayé wọn tó bá rántí kìíní yẹn honestly I don't know. I don't know. Wọ́n fi àsìkò yìí pé gbogbo ọmọ Nàìjíríà o
It's not even Yoruba alone because it's happening everywhere. It's everywhere. But it's just that Southwest ni wọ́n wá tún kọjú sí báyìí. A ní láti wá nǹkan ṣe sí. Àwọn ọba kan kò lẹ́nu ọ̀rọ̀, kò sọ́ba tó lè sọ̀rọ̀. Ibi tó bá ti tì wọ́n sí ni wọ́n ń lọ. Bẹ́ẹ̀ ni ọba. Wọ́n ní voice. Bandits gan gbọ́ba. Gbogbo nǹkan tí mo kọ́ dẹ̀ rò ní wípé ṣe bí a ní oògùn wà, oògùn sì ṣẹ́kù. Bó ṣe oyin la rán sí wọn ni. Bó ṣe kí ló dé ṣe pé kò sóògùn mọ́ ní gbogbo àgbáyé. Kò sí nǹkan kan tó ṣiṣẹ́ fún wa mọ́. Tí bá ṣe máa wò ní. Bó bá mú báńdíìtì kan, wọn ò ní jẹ́ kán pa wọ́n. Wọ́n á ní kán mú wọn lọ ságọ́ ọlọ́pàá tó bá débẹ̀, wọ́n á fi wọ́n lẹ̀. Wọ́n á náà ti rìpẹ́ǹtì. Wọ́n kó wọn sáàárín àwọn sójà. Wọ́n á tún di pé àwọn tó ti ń ṣe àmì tó tún máa ṣàmì tó tún jẹ́ pé àwọn ló máa ṣàmì fún àwọn yòókù wọn káàkiri. Nígbà wo lórílẹ̀‐èdè yẹn fẹ́ clean? Ẹ wo mi ò lè sùn o. I just can't sleep. Honestly. I can't. It is well. Ẹ pẹ̀lẹ́ mà. Gbogbo wa ni o. Ẹ pẹ̀lẹ́ má sunkún. God bless you. Gbogbo wa ẹkún gbogbo wa ni. Ẹkún gbogbo wa ni. Ẹ ṣé Erelu náà bá wa sọ̀rọ̀ tán yẹn. Wọ́n ti sọ gbogbo nǹkan tí mo fẹ́ sọ. Gbogbo nǹkan tí mo fẹ́ sọ látòkè délẹ̀. Òun náà ni wọ́n ti bá wa sọ yẹn. Gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi, gbogbo ẹ̀yin ará mi, gbogbo ẹ̀yin akẹgbẹ́ mi tẹ́ wà lórí ìkànnì yìí. Tẹ́ ń fọwọ́ yín type, ẹ̀ ń kọ note ni, ẹ̀ ń speak ni. Let us put our voice together against the bandits in Nigeria and against those politicians that are running, that will likely or want to run for second term. Ẹ má jẹ́ ká campaign fún wọn until tí wọ́n bá sanitize Nigeria, tí wọ́n bá bring gbogbo àwọn bandits yẹn tari wọn mú tí ò sí act of terrorism or terrorist act or bandit act ní Nigeria. Ìyẹn ni kẹ́ jẹ́ ká dúró lé lórí. Ogun wọ̀lú o, ọ̀run dẹ̀ ń yabọ̀ ni. Kì í ṣọ̀rọ̀ ẹnìkan. The fact that you are abroad does not make you to be immune to the system. Because even here, ẹni tó kàn ló mọ̀. Even here, ẹni tó kàn ló mọ̀. And ọ̀rọ̀ immigration, òun náà ni power wọn tó fi ń win election. Màá ṣe báyìí fún àwọn immigrants. Mo máa ti gbogbo border pa. Àwọn tó wà ní ilé gan máa fi gun mọ́ wọn. Ní jẹ́ kó máa rí kíní benefit gbà mọ́. Whereas, àwọn immigrants náà ń ṣiṣẹ́ jù tó pọ̀ jù ń bí. Àwọn náà lọ drop dead. Bí aáyán. So the fact that you are abroad kò immune àwa o. Àwọn tó sọ pé ṣé ilé làbọ̀ sí mi oko kọ́ ilé làbọ̀ sí mi oko ní. Àwọn tó wà ní Nàìjíríà wọ́n ń gbádùn jù wá lọ ń bí. Ìyá aláta ní Nàìjíríà ó fi ẹ̀dọ̀ lórí òróǹro ju àwa tá a wà ń bí lọ. Bó o ṣe ò jẹ ni. But ní Nàìjíríà lẹ́ǹkùlé ilé ẹ̀ lásán o lè gbin ata o lè mú nǹkan kó máa tó máa jẹ́ ń bẹ̀. Ibi ìkọ́ o. Ibi ìkọ́ ẹni tó kàn ló mọ̀ láwọn tó ń gbé bíbá yìí. Mi ò ní kẹ́ má wá o. Mi ò ní kẹ́ má ta gbogbo property ní Nàìjíríà kẹ́ fi wá sí ìlú òyìnbó o. Ṣùgbọ́n àwọn tó fẹ́ lọ lé láti bí yìí ẹ má discourage wọn. Torí àwa la mọ nǹkan tójú wọn rí. Abroad, living in abroad is a trap. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ìgbà. Ṣùgbọ́n mo mọ̀ pé trap ni. Once you are in it. Màá lọ ní 5 years péré ni mo fẹ́ lò tí mo máa fi ká gbogbo owó mi màá lọ padà sí Nàìjíríà. Wàá rí pé ò ní lè lọ. Still, o lè fi amenities tó wà ní Peckham kó o fi wé amenities tó wà ní anywhere ní South West tàbí nínú London gangan. Níbi iṣẹ́ náà is glaring. Majorities of the ibi iṣẹ́ wàá rí àwọn funfun á lọ. Bọ́n ṣe ń kúrò làwọn dúdú á máa wọlé. Làwọn funfun á máa jáde làwọn dúdú á máa wọlé. We live in a different world. And until we uphold that our own world and say this is the best of world, kò sẹ́ni tá bá wa dì mú. Kò sẹ́ni tá bá wa dì mú.
kí wá ní gbogbo word of experience ta ní níbí tó bá jẹ́ pé bí náà la máa jókòó sípa bí tàwọn ẹlẹ́nu gbàsíà tí wọn ò bí wọn síbí tí place of birth wọn ò kì í ṣe bí. Ìwọ tó ní British passport lọ ṣẹ̀ṣẹ̀ kan lọ jalè tàbí kó ṣe nǹkan kan tó máa fi lọ síkọ̀ tó máa fi rẹ́wọ̀n he gbẹ́ ló máa mọ̀ pé ibi ìkànnà bí ẹ sí pé o kàn ní British passport lásán ni. ṣe rí tá a bá dá sọ̀rọ̀ yìí wàláhì tàláhì òṣónú èèyàn olóò máa gbọ́dọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí ò ní sọ̀rọ̀ kò sí àsìkò láti kíra wa nítorí pé ilẹ̀ ń yọ̀ inú mi dùn pé àwọn nǹkan yìí tún wá jáde àwa Yorùbá ṣẹ̀ṣẹ̀ wá mọ nǹkan tí àwa tá à ń sọ̀rọ̀ nígbà kan tó ṣẹlẹ̀ báyìí onírọ́ oníjìbìtì apanilẹ́kún ẹ̀dá ló máa rí irú ọ̀rọ̀ tí mò ń sọ yìí ló máa ní òun ò kọ̀ǹfàmù pé ààrẹ ti sọ rí ìgbà tó ń dún wọn lókè ọya fẹ̀fẹ̀fẹ̀ gbogbo wa ń gbà yẹn tí ààrẹ Almaroof bá sọ̀rọ̀ wá ní gbẹnu sọ̀hún gbé kinní kan sọ̀hún nígbà tó ṣẹlẹ̀ ní Kwara tí Yorùbá Wuṣì yìí jáde èmi náà bọ́ ta àwọn kan sì tún wá bú mi bẹ́ẹ̀ àwọn ẹrú ànábì ọmọ Yorùbá lèmi o wọ́n lè sọ mí Maroof lóòótọ́ o àmọ́ mo orúkọ ìbí sọ mi mo mọ̀ if possible sí ibi tó ń bá bọ̀ sí oníkálukú máa lọ change sórúkọ ìbílẹ̀ ni tẹ́ bá wo gbogbo àwọn aláàfin tó ti jẹ lọ́yọ̀ọ́ tẹ́ bá ka dórí 37 sí 38 ẹ lè rí mùsùlùmí ní orúkọ wọn orúkọ ìbílẹ̀ ni. Number 1 bàbá wa Bọ́lá Ahmed Tinubu àti gọ́vnà Ṣèyí Mákindé kábíyèsí aláàfin Ọ̀yọ́ Olúbàdàn Ọ̀nìrìṣà ṣẹ́rí wọ́n ní oyè tó kanra àwo ó ń padà bọ̀ wá kanra ẹ̀dẹ́ bọ́tá bá ti sọ ọ́ lè du àwọn tó máa rántí wọn ní ká gbẹnu sàn ṣẹ́ ti rí sìn àwọn ọmọ 4-5 years ni wọ́n mú mọ́lẹ̀ wọ́n mú tíṣà méje wọ́n fẹ́ kan paroko tá a bá wá ń sọ̀rọ̀ wọ́n á ní àmọ́ nǹkan táwa ń sọ àbí ààrẹ yìí ti lè sọ̀rọ̀ jù he talk too much mi lówó ti fẹ́ gbà ń bẹ̀ ìdí tèmi náà fi ṣe nípa Ọlọ́run ní jẹ́ ká àkóso à ń wálé ibi tí mo wà yìí sí ọkàn mi balẹ̀ kò síbi tí ò séwu bọ́ ẹ jẹ́ sọ ọkọ̀ fún yín ṣe rí gbogbo ilé ayé yìí téèyàn bá ń ṣe láyé yìí kéèyàn bẹ̀rù Ọlọ́run ìjọba wa ẹ bẹ̀rù Ọlọ́run lóòótọ́ àwa náà campaign fún kí bàbá ṣe ọdún 4 sí bàbá Bọ́lá Ahmed Tinubu ọ̀nà tá a fi lè ní lùsì election nílẹ̀ Yorùbá ní kẹ́ ẹ ṣiṣẹ́ lórí eléyìí o kò kèmí pẹ̀lú ọ̀rọ̀ Ṣèyí Mákindé o tó bá wù Ṣèyí Mákindé kó ṣe mọ̀ pé àwọn kan ti ń dúndùn pé tó bá di ọdún kan tó ń bọ̀ ó máa kúrò ń bẹ̀ àwọn kan tẹ̀ ti ń dúndùn pé lẹ́yìn tí Ṣèyí Mákindé bá kúrò ó níjà táwọn fẹ́ jà bọ́ ẹ jẹ́ sọ fún yín Ṣèyí Mákindé àsìkò tẹ́ ẹ wà ń bẹ̀ yìí tẹ́ ẹ bá gbégbèsè àwa táwa wà lókè òkun tó jẹ́ pé iṣẹ́ yìí làwa náà ṣe àwa náà ń gbébọn kọ̀ǹfàmù ní more than 20 years mo ti ń ṣe but ẹ ń recognize àwọn ọmọ ìlú yín tó ní talent lókè òkun kò dìgbà gìrìgìrì kéèyàn tó múyàn we have something they call drone èló ní ìjọba fẹ́ fi rà á èló lẹ fẹ́ fi rà á ẹ máa distribute mọ́tò 200,000 mọ́tò 200,000 pieces ẹ distribute ẹ̀ fáwọn èèyàn mọ́tò tó jẹ́ pé tó kéré jù ló wọ 80 million nílùú Nàìjíríà náà ni o owó òṣèlú yẹn ti wá di top 10 ẹ kàn ń ṣe bó ṣe wù yín owó wa ni bàbá oníbàbá tó jáde nílé tó lọ kọ́ ọmọ nílé ìwé bàbá jáde kò mọ̀ pé òun ò ní wọlé mọ́ o wọ́n dú bàbá yẹn bí ẹran wọ́n ṣe bísímìláì èmi ti sọ fún yín fẹ́ kàn tẹ́lẹ̀ ṣẹ́rí àwọn mùsùlùmí wa wọ́n máa ń ṣe ojúṣàájú and I will let you guys know ẹ rántí ìgbà táwọn boys kan kọrin mùsùlùmí wọ́n jáde àfáà tó bá ti bí da tíyàn kan bá kọrin mùsùlùmí tó bá jáde sìn àwa tá a máa jáde fún àfáà yẹn gan ayé aṣù ẹ kúkú jókòó ẹ má wulẹ̀ wá sórí online mọ́ mùsùlùmí ni wá lóòótọ́ èmi náà lọ àjì mo kéwú níwọ̀nba èmi gbẹgba lọ́wọ́ màlímù nígbà tó fẹ́ nà ìyá mi pa
mo gbégbá lọ́wọ́ ẹ̀ mo fèsì ẹ̀ mo dẹ̀ nà àwọn tó bá jọ mọ̀ sùúrù lédè tájọ lọ sí olúwa ló wíl mọ̀ sí wọ́n máa mọ̀ mo dẹ̀ fò bọ́ta last day mi nìyẹn torí stepfather mi ó gbé ẹ̀sìn dání àwọn òwà gbẹ́sìn dání bí àwọn olórí burúkú yìí tẹ wá sọ ẹ̀sìn di 25 cent àgbé ẹ̀sìn yìí gangan àgbèjù tàwọn tó ní ẹ̀sìn lọ ẹ lè rí aráàbù kó wọnú kùránì rẹpẹtẹ lẹ́yìn kó ṣe wáàsí fún yín ẹjọ́ torí Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ń pe Sunday Igboho ẹ̀mí Sunday ò gbé gbogbo ẹnu ni mo fi sọ Sunday Igboho kò ń ṣerú iṣẹ́ yẹn náà nìkan ṣe ẹ kàn lè máa pariwo ẹ̀ kò ní dá yín lóhùn ọmọ Ìgbò kan wá ń kọ́mẹ̀tì nonsense sórí péjì mi ìpè ṣáà ṣì máa dìbò fún Tinubu olórí burúkú ẹ̀ ṣóòbí ni ká gbé síbẹ̀ kí ni iṣu ọ̀pẹ tó bá débẹ̀ gan-an náà ní worst èwo ló sàn nínú gbogbo yín ọmọ ọlọ́mọ tó ti pánsìn kí ni nǹkan tá fẹ́ ṣe àwọn ọmọ tó ti kó sí báwo lè fẹ́ ṣe ìjọba naval wà náà aláwọn naval officer iṣẹ́ yóò ń ṣiṣẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ à ń gbé water pump kéékèèké jáde àwọn tó ń lo Mark 4 tó ń lo AK-47 lẹ́yìn wá gbébọn ẹ tún wá gba Àmọ̀tẹ́kùn ẹ fún wọn bọn onígbà kan tí Buhari wà ń bẹ̀ oníkọ́kọ́ kó bọn kúrò lẹ̀ Yorùbá ẹ wake up àwa máa sọ àwa máa tẹnu mọ́ ọ̀rọ̀ tèmi máa ń yàtọ̀ sí tàwọn èèyàn tó ti yé yín lóòótọ́ omi ojú bọ́ àwa náà rí bọ́ wọ́n gbé ìbọn gidi wọ́n gbé fún àwọn Fúlàní nínú igbó wọ́n mú owó wa wọ́n pín ẹ̀yin olóṣèlú ẹ̀ ń pín owó àmọ́ ẹ̀ ń jáde káwọn èèyàn campaign bàbá Bọ́lá Ahmed Tinubu mo fi Ọlọ́run búra tẹ́ kò ṣe pé bóyá mi ń ṣe Ọlọ́run o bọ̀ tẹ́ ẹ̀ bá wá solution sí kinní yìí tẹ́ ẹ̀ bá wá solution sí kí election tó dé nǹkan máa yí padà gan o wà láìtàlà bọ́níkà campaign fún yàrá campaign èmi ò lè campaign for anybody lọ́fẹ̀ẹ́ mọ́ mo ti sọ mo dé máa ń tẹnu mọ́ show mẹ́fà ni mo ṣe fún Ṣèyí Mákindé ní first election £1 wọn fún mi láà leave ni àwọn òfowó yín jẹun àdẹ̀dúró lórí owó yín bọ̀ nǹkan tèmi ń sọ ni pé ẹ ṣí ẹ̀tọ́ drone ti tó kí ló dé kí la ní naval fún kí la ní army fún inú gbó Hold Ọ̀yọ́ National Park tó ń gbà wọ gbogbo ìlú ìwọ ti rò pé bọ́n ṣe gbà wọbẹ̀ wọnú agbègbè Ògbómọ̀ṣọ́ sọ́yọ́ wọn lè gbàbẹ̀ wọ Ìbàdàn wọn dẹ̀ lè gbàbẹ̀ wọ Kwara wọn lè gbàbẹ̀ wọ Ògùn wọn lè togun wọn ti mọ̀ pé gbogbo ìlú àwọn náà tó ń jalè ibi tí gbogbo wà ní tẹ́ ẹ̀ bá take care forest yẹn tí ìyín jọ tó bá máa worst ẹ̀ kàn máa rí pé black eye la máa wà Ọlọ́run ní jẹ́ ká fẹnu kó jábì ọ̀pọ̀lọpọ̀ ń ṣe wọn wà ń lo ìbò wá ní èmi ò lọlé mọ́ mo ní kí ló dé àwọn tó ń gbénu ilé ńkọ́ sáwọn tó ń gbé Nàìjíríà aṣọ Ọlọ́run ni mi ì lọlé mọ́ ṣé ìwọ náà ń wá ni àní kéèyàn máa rìn sásìkò tí wọ́n ṣe okay school náà ti wá ń lọ adopt ọmọ àwọn ọmọ kéékèèké tó gbé yẹn sè bóyá máa máa wọ ọmọ yẹn rìn ni o bóyá máa kó wọn sórí ọ̀kadà ni o bóyá ti pa ọmọ yẹn dànù sí nobody know there's something we call tracking ibì kan ṣáà náà ti ń ju fídíò yẹn jáde fóònù ẹnìkan náà fi ń ju jáde bọ̀ kàkà kó yẹ kẹ́ ẹ kó àmì kí ni Ṣèyí Mákindé pẹ̀lú power Ṣèyí Mákindé ò ní agbára nínú ìlú ẹ̀ láti ṣe ẹ̀tọ́ ẹ wá ń kó àwọn ọmọ ẹ kó àwọn sàkàdẹ́lì ẹni kan máa lọ fèsì wọn nugbó oògùn orun eléyìí ẹ gbàgbé àwa máa sòótọ́ fún yín ìbọn ní oríṣiríṣiríṣi oògùn orun ó ti yé yín kí Sunday Igboho lọ jáde yẹn ṣé oògùn ní Sunday Igboho fẹ́ lọ fi bá wọn jà irú ìbọn wo lẹ kó fún wọn irú ìbọn tẹ bá kó fún wọn ló possible pé Sunday ní ọmọ 500 tó lè gbé bọ́t irú ìbọn wo lẹ kó fún wọn kọ́ lọ fi jà that is my question. ìbọn tó yẹ pé tẹlómi báyìí gan agbọ̀n dànù lára ni àwọn ìbọn tó yẹ pé ó tó bí ọ̀pá tó jẹ́ pé tó bá jáde ibi tó bá bàbá tó agbáríká ni kó tó pọ̀fọ̀ kó tó pa ayẹta ó ti lọ èmi ò ní òsì bọ́n o èmi ò ní òsì àwọn bàbá wa mú agbára tó lè lò nínú igbó yẹn tó lè ro wọn ò ṣe àwọn alágbára tó ṣe àfikún bọ́sọ̀ online kọ́ máa fún wa ní àwọn oríṣiríṣi wọn ò níyẹn ààrò orí pé kíní yìí ó yẹ ká ró ilẹ̀ wa Hold Ọ̀yọ́ National Park wọ́n ti kọ́kọ́ wá jagun bẹ̀ àti gbà láti fura mú pariwo wọ́n lọ Kwara pariwo ṣe nǹkan kan ẹ wá believe wípé táwa bá wa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa ò make sense nígbà tá a sọ pé a fẹ́ gba Yorùbá nation bí nígbà tó ń pa wá ni gbogbo a sọ pé Yorùbá nation nígbà tó mọ olóró dẹ wọlé àsinmi ìwọ tí wọ́n bá bí nílẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá ṣí àkíní kó kan àwọn èèyàn a jẹ́ pé bóyá kíní yìí ò kà yín lára nìyẹn ní tó ṣẹlẹ̀ yìí kò ń ṣe nǹkan tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ ṣe ní ìlú tó lọ́ba tó níjòyè kábíyèsí Aláàfin ẹ dìde
ẹ lọ wá agbára yín sókè. Ọ̀ọ́nìrìṣà, Aláké, Àwùjalẹ̀, Olúbàdàn, gbogbo ọba nílẹ̀ Yorùbá pátá tí mi dárúkọ, ẹ dìde kẹ́ tètè lọ wá agbára yín kó má di pé ó dìgbà tó wá bá wọn ká wa mọ́lé. Ìgbà tó ti lè wọnú skul yẹn inú ìgboro náà wà. Àwọn pípù yìí ní ọ̀kadà more than 40, wọn ò lo mọ́tò, wọn mọ ọ̀nà tó ń gbà. Now we keep quiet. Ọba sọ̀rọ̀, Aare shut up, what are you talking, come home, come and fight. Àwọn olórí burúkú dédé tó bá kàn ya yín lẹ máa mọ̀ pé Aare ò shut up.